wà láyé ọjọ́ ni tí wọ́n kò yàn mọ́ra tí ó jẹ́ pé wọ́n máa ń fẹ́ fà wá lókè ìgbà tí wọ́n wà ní ayé àjọrìn bíi fún ìgbà díẹ̀ tó sì jẹ́ pé mo rí àyè ẹ̀kọ́ tí mo rí kọ́ lára wọn ṣùgbọ́n tí èèyàn ẹ mọ̀ wọ́n mọ̀ yín. bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ mí tí mo mọ̀ wọ́n dáadáa mo lè fi gbogbo ẹnu sọ pé ìgbà yẹn ìgbà tí mo kọ́ tí fóònù ṣẹ̀ṣẹ̀ dé nígbà yẹn Econet mi nígbà náà sọ mo á fẹ́ rà owó mi wá pé ní àwùjá mi náà ti fẹ́ ra fóònù owó mi mo fẹ́ ra fóònù wọ́n kẹ́ni kan bá lọ sí ọjọ́ kẹta ni wọ́n dẹ̀ ra fóònù yẹn tó Econet nígbà yẹn wọ́n dẹ̀ ra wọ́n dẹ̀ fi sílẹ̀ Gbénga Adébóyè. ìgbà yẹn pé èèyàn kọ́kọ́ lo fóònù ní ayé Gbénga Adébóyè kọ́kọ́ ra fóònù fóònù àbí láìnì. fóònù àti láìn wọn kí ta láìn lọ́tọ̀ọ̀tọ̀ ńgbà yẹn wọ́n máa ń ta méjèèjì papọ̀ ńgbà yẹn àti fóònù àti láìn wọ́n máa ń tà papọ̀ Econet tó máa ń rí gbàgbà báyìí. bàbá lẹ́yìn ogún ọdún yìí ṣáàtì ẹ̀ lẹ́yìn ọdún orí bàtà yìí wọ̀ ní láàrin gbogbo yìí ká ló rí wọn nú. kò sẹ́ni tó rí wo akàn ń yọ nára ìṣe wọn wípé àṣe wọn gbọdọ̀ parẹ́ ìṣe wọn gbọdọ̀ parẹ́ pàápàá jùlọ a ní platform kan tí a dá sílẹ̀ ní orúkọ wọn láti ṣe àṣejẹ ńlá fún wọn fún ti gbogbo ọdún yìí wọ́n bá ṣe ń lọ àwọn èèyàn náà ṣe máa fún gbogbo àwọn pèrèpèrè sọ̀rọ̀sọ̀rọ̀ náà ló wà ńbẹ̀ àwọn tó jẹ́ pòlítà àwọn bíi aláàjì ọ̀pọ̀ ló wà mọ́ wọn àwọn náà wà nínú platform yẹn tí wọ́n jẹ́ àdúgbò láti ṣe nǹkan gbòógì fún wọn fún 20 years. àwọn tó wá jẹ́ bíi olóògbé ìgé ìsọ̀rọ̀ lórí kí tiẹ̀ kí làkàṣepọ̀ yín ṣé ẹ̀ ń rí wọn tó ń rí yín. à ń ríra gbogbo wa là ń ríra là ń jọ ń sọ̀rọ̀ pé báwo ló ṣe ń lọ báwo ni ìfẹ́ ṣe máa dá sí báwo ni orúkọ tí Gbénga Adébóyè filẹ̀ tí òfin ní bàjẹ́ gbogbo ẹ̀ là ń gbèrò ní gbogbo ìgbà nígbà tó tó pé ogún ọdún kan ọdọọdún la máa ń ṣèrántí wọn pé ó ti di ọdún báyìí ó ti di ọdún báyìí ọjọ́ tó bá pé yẹn a máa ń sọ kódà ọjọ́ tó jẹ́ birthday wọn a máa ń fi tó ń ṣe ìrántí wọn la máa ń ṣàyẹ̀ fún wọn lórí ètò lórí rédíò pé òní ní ọjọ́ birthday olóògbé bọ́ sí o a máa fi rántí ẹ̀ àìmọye àwọn kan bẹ́ẹ̀ la máa ń ṣe láti fi ṣe ìrántí wọn. àwọn àníkà wò ní méjì láàrin nígbà tí èrè ni tí bóyá ìnáwó sí èèyàn ìṣe sí ẹ̀ tó bẹ́ẹ̀ jọ ti Gbénga tó wà kẹrin. àwọn tí ìṣe tí wọ́n jọ ti olóògbé pọ̀ rẹpẹtẹ irú ọ̀rẹ́ mi àbúrò mátẹ̀ fún kàlífíà tó bá ń sọ̀rọ̀ báyìí kókó dúpẹ́ olóògbé gan kún wọ́n ti mọ̀ pé àwọn ọmọ ìṣe wa mú òwe báyìí wọ́n mọ̀ pé tó bá ń sọ̀rọ̀ bí ìgbà tí Gbénga Adébóyè ń sọ̀rọ̀ Wálé Dàda àwọn náà máa ń sọ̀rọ̀ bí wọn Bánjọ Jẹ́dẹ́jì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn tí wọ́n mú ìṣe tí wọ́n mú ohun wọn pọ̀ rẹpẹtẹ àti àwọn ìlú tí wọ́n ń ṣe lórí ètò ìgbà náà tí àwọn mìíràn ti mọ̀ pé àkíká máa ṣe lè ká fi máa promote ìṣesí Gbénga Adébóyè láti wà. orúkọ yín lẹ́kọ̀ọ́.